Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV Muswobi. Ìbà fún ọlọ́jọ́ òní, ìbà fún orí olókun, ìbà fún orí ọlọ́sà, ìbà fún gbogbo àwọn àṣẹ́sọ wa nílùú Èkó. Èmi ni Yomi Yomade Buramu Igbo, ọmọ wọn ní oko Fájì, ọmọ wọn ìsàlẹ̀ gangan. Yorùbá máa ń pòwe kan, wọ́n ní ẹ̀yìnkùlé lọ̀tá wà, ilé la ṣe ní gbé. Bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. Olú ọmọ oníkọ́lọ́n kó fún wa. Olú ọmọ oní Sunday Igboho. Olú ọmọ oní Sunday Igboho. Ó yẹ kí àwa náà ká ní nǹkan tó ń jẹ́ olú ọmọ nílùú wa ní Èkó. But tó bá wo gbogbo ìdígi tó wà ní Èkó, tí wọ́n ní ìlú Èkó, ó bẹ̀rẹ̀ láti orí ìdígi agboolé, ó fi kan ìdígi olóyè, tó fi kan ìdígi ọba wa. Tó bá wo gbogbo nǹkan tí ó lọ ní kọ̀lọ̀kọ̀lọ̀ ní gbogbo bẹ̀, àwọn ọmọ àlè òun ló kún gbogbo inú ilé ìdílé ọba, ọmọ àlè òun ló kún ìdílé olóyè, ọmọ àlè òun ló kún ìdílé agboolé ní ìlú Èkó. Àwọn ọmọ àlè àwọn náà ń da gbogbo agboolé rú, àwọn ọmọ àlè àwọn náà ń gbé ilé tà, àwọn ọmọ àlè àwọn náà ń pe àjòjì wípé kó wá jẹun nínú agboolé. Àwọn ọmọ àlè bẹ́ẹ̀ náà ló fi lọ sí ìdílé olóyè, àwọn ọmọ àlè bẹ́ẹ̀ ló fi lọ sí ìdílé ọba. Wọ́n pọ̀ ju àwọn ọmọ kọ lọ, wọ́n pọ̀ ju àwọn ọmọ kọ lọ. Àwọn Ọ̀ṣun máa ń pè èdè kan, wọ́n ní ẹ má gbọ́ ọmọ ọba wá sí Ọ̀ṣun. Ọmọ ọba ó ti wọnú agboolé ìlú Èkó, ọmọ ọba ó ti wọnú ìdílé òjò Èkó, ọmọ ọba ó ti wọnú ìdílé ọba lèkó, ọmọ ọba ó pọ̀ jù káàkiri. A máa ń gbàdúrà pé kí Olúwa kó má da kàńdá sínú ìrẹsì wa. A máa ń ṣe àmì ọba ògo má ṣàbá yọ kàńdá kò nínú ìrẹsì agboolé, ọba ògo má ṣàbá yọ kàńdá kò nínú ìdílé ìjòyè, ọba ògo má ṣàbá yọ kàńdá kò nínú ìdílé ọba Èkó. Elédùmarè ọba ògo ọbọ níbo rẹ. Báwo ni Bọ́lá Ahmed Tinubu ṣe wọ àárín Èkó tó wá di ẹni tó ń di olórí, tó di oní olórí, ọmọ jàgùdà, ọmọ tó ń gbé kokéènì, tó di olórí, tó di ẹni tó ń fọba jẹ, tó ń fi ẹni tó foyè jẹ, tó wá di ẹni tó ń pín gàrí àti ìrẹsì fún wọn ní ìlú Èkó tí àwọn ọmọ Èkó tó ń du káàkiri. Elédùmarè á bá a lé àwọn ọmọ àlè lọ. Àwọn ọmọ àlè tó wà nínú ilé yẹn lọ fà á. Àwọn ọmọ àlè yẹn náà ni wọ́n ń pè ní rẹ́dì méjì. Àwọn ọmọ àlè yẹn náà ń pè ní ọmọ bàbá Ṣàráfà. Bó ṣe wọnú agboolé Èkó nìyẹn, bó ṣe wọnú ilé ìjòyè nìyẹn, bó ṣe wọnú ìdílé ọba nìyẹn. Elédùmarè ọba ògo, ọba tó nílé Èkó tó gbé fún àwọn àfẹ́sọ̀ wa, á bá a lé wọn lọ, á pa wọn tọmọtọmọ gbogbo àwọn àlè tó wà níbẹ̀. Gbogbo àwọn àlè tó ẹ pé ọwọ́ òsì náà fi ń jú ilé bàbá, wọn kì í nílé bàbá, wọn nílé bàbá, wọn kì í jórúkọ bàbá wọn, orúkọ ìyá àbí tán gbé ti jáde wá ló gbé ti ń jẹ. A rí wọn káàkiri, àwọn ọmọ àyè káàkiri ni. Elédùmarè bá pa wọn rẹ́ tọmọtọmọ, Elédùmarè bá pa wọn rẹ́ tọmọtọmọ. Èyí tó ń jẹ́ Bọ́lá Tinubu, o ò ní ṣoríire tọmọtọmọ, o ò ní ṣoríire tọmọtọmọ. Ègúnlé Yorùbá ò ní gbà ẹ́, eégúnlé Yorùbá ò ní gbà ẹ́. Bó ṣe wá bẹ́ẹ̀ ló ṣe máa lọ láàrin Èkó, bó ṣe wá bẹ́ẹ̀ ló ṣe máa lọ láàrin Èkó. Gbogbo àwọn egbére tó ń tẹ̀lé ẹ, gbogbo wọn lolókun máa gbé wọn lọ, gbogbo wọn lọ́rọ̀sà máa gbé wọn lọ. Àṣẹ wò, àmín. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV Muswobi.